Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ó fà 40 years ago ṣé òun ló fi àmì àná láṣẹ wípé ẹ̀ka máa tó bá sá ẹ̀ka tẹ̀ pé madam ṣájẹ́ ẹ̀ka tó payá balógun dòdò ẹ̀fẹ̀ pé ṣájẹ́ tí ò lọ́ta lọ́wọ́ ìwé jíwá alóbi yóò máa ní ẹ̀kọ́ káàsì òwúrọ̀ àgbàtà wọn kò fi jẹ́. Ẹ̀kọ́ bá sára lórí ìlọrin aláàmì òògùn ẹ̀fọ́ ìgbà ní wọ́n jẹ́. Ẹ̀kọ́ máa gbogbo. Táyọ̀sá ẹ̀kọ́ tó máa kú èyí kú lórí tó dápọ̀ aláàmì àwòrán. Ẹ̀dájú ẹ̀rọ mi àgùdù gàrí o. Àgùdù ní òkùnrin kákòrí. Ẹ̀bá ń dájú mo dàbí iṣẹ́ àbẹ̀sí ti ọlárọ̀jú. Happy 60th Aláàbí ọ̀rọ̀dọ̀. Ẹ̀rọ tẹ̀kú jẹ́ mẹ́ta ìtọ́jú fẹ́. Ìyábọ̀ ọjọ́ ọ̀rẹ́ mi náà ní bá tó lánàá lẹ́yìn lọ́la tí wọ́n rán bọ̀ sọ́ra sẹ́tì ọmọ ọjọ́ ṣe ẹ̀gbá aláṣẹ fẹ́fúrí ìṣẹ̀lẹ̀ ìgbà wọn tó ẹ̀yìn tó kú tẹ́lẹ̀ mẹ́ta lẹ́yìn lọ́dún bá ó kárí ìyá. Ẹ̀sìn to the governor of Kwara State ilé wọn kárí ìyá ẹ̀yìn tó kú tó mẹ́ta pé tí a máa bá lóun ààrùn àtúntò ọ̀rẹ́ ìlú kọ́ńtà ìwáká aláàbí wá. Madam Valiwe ẹ̀rọ bá bá pé Madam Sọ́jọ́ oníṣẹ̀yìn àwọn olóbi lọ́rùn ní ẹgbẹ́ wọn. Àti ìwọlọ́lá ilé ọjọ́ yìí afọ́rọ̀ láyọ̀ ìdíjẹ́ lọ́wọ́ sísá mi kọ́sọ́ ẹ̀rọ bá bá pé Madam Sọ́jọ́ oníṣẹ̀yìn àlòbí ìlọrin aláàbí àrùbá ìgbà gbà ní wájú. Ó kárí ètò ìsìn ọ̀tí àrùbá ìgbà àti ètò ọ̀tí. Ẹ̀yin kanú pátápátá. Báwo ni a máa dárúkọ àyíkó ìsìn? A lè dárúkọ ọ̀nà náà má fi kọ́ gbogbo yẹ́lá bàgàbà àbí tó bá lọ dáko. Ẹ̀yin kanú fọ́nà àrùbá pátápátá. Lọ́dọ̀ yìí náà ti wá. Ẹ̀yin ní Madam Sọ́jọ́ mi lọ sí òkú àrùbá kan. Ìlú ló tẹ̀ wọlé wá. Ẹ̀fọ́ mẹ́gbẹ́ kan sáà. Madam Sọ́jọ́ ilẹ̀ bá lókun. Ṣàjọ tèmi mástà. Ọlọ́run ń lọ ọjà ẹ̀ mama. Ẹ̀fọ́ mẹ́gbẹ́ ìṣàpèjúwà. Alóòtú ìlọ́run àlàáfíà àwọn ẹ̀kọ́. Ẹ̀rọ síwájú. Iná ilá. Wọ́n yí ìrìnàjò ìwúlẹ̀ náà. bá yọ gbàgbà tó iná ẹjọ́ ọwọ́ yín àfààní
mo kì í yẹ kó o kálẹ̀ ìyàwó yìí wá. Àbí ìsúnmọ́ ọmọdé. Mọ̀lẹ́kìrì tó kẹ́rin bẹ́ẹ̀ yẹn bá so. Àṣùwárí pẹ́kẹ́ yìí náà bá so. Ẹkú kalẹ̀ ọ̀rọ̀. Òpó náà wọn náà ń bàjẹ́. Àtúntú yẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ti kú. Àtúntú yẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ti lọ. Ẹni òpó ọlọ́mọ náà lọ́wọ́. Ó ní bẹ́ẹ̀ ṣe mẹ́fà lọ́jọ́ ìjọba lásán. Alágbèrè lọ́wọ́. Yóò máa ṣe gbówó sí ìwọ̀n tó bá àlejò tó ṣẹ̀ṣẹ̀ lọ orúkọ bá kọ̀ọ̀mọ̀ bọ́ọ̀. Ẹ̀yin tó wà so, ó yà lóde ká, ó yà lóde
Thank you.
Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò pọ̀kẹ́. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.